ẹjọ́ Adeleke àtOyètọ́lá ọ̀sẹ̀ yìí ní ilé-ẹjọ́ yóò gbé ìdájọ́ kalẹ̀ lórí ìbò Ọ̀ṣun. ìròyìn tó ń tẹ Aláròyé lọ́wọ́ báyìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọjọ́ Furaidee ọ̀sẹ̀ yìí ìyẹn ọjọ́ 27 oṣù kínní ọdún yìí nídàjọ́ yóò wáyé lórí ẹjọ́ tí gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá pè tako jíjáwé olúborí gómìnà Adémọ́lá Adeleke. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àkọ̀wé ìgbìmọ̀ tó ń gbọ́ ẹjọ́ náà David Umar fi síta ṣe wí, aago 9 àárọ̀ nídàjọ́ náà yóò bẹ̀rẹ̀. Oyètọ́lá àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ All Progressives Congress ni wọ́n pe Adeleke ti ẹgbẹ́ People's Democratic Party PDP àti àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC lẹ́jọ́ pé àdìjú ìbò wà lára ìbò tó gbé Adeleke wọlé tó sì lòdì sófin ètò ìdìbò orílẹ̀-èdè yìí. Bákan náà ni wọ́n sọ pé ayédèrú ìwé ẹ̀rí ni Adeleke fi díje, odidi oṣù 6 nígbẹ́jọ́ sì fi wáyé lórí ẹ̀ kó tó di pé wọ́n kéde ọjọ́ ìdájọ́ báyìí. Ọjọ́ náà ni wọn yóò mẹ́ni tí fá yóò fọ́rí fún. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín.